bàbá Adé gba lẹ́tà ní déédéé aago 12 ọ̀sán wípé ìyàwó rẹ̀ ti jáde láyé. Ìyàwó bàbá Adé tó bẹ́ẹ̀ tó rá bàbà tó kúnlẹ̀ nígbà tó fẹ́ jáde nílé láàárọ̀ ọjọ́ náà, ìròyìn kan wípé ó ti jáde kó lókè rùpẹ̀. Lọ́jọ́ tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn, ìkan nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ reluwé ní bàbá Adé tó bá di òpin ọ̀sẹ̀ ló máa ń lọ yọjú sí ìyàwó àti àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀ kan tí bàbá Adé dé ilé rẹ̀, èdè àìyedè kékeré ṣẹlẹ̀ láàrin wọn àti aya rẹ̀. Wọ́n sì bínú síra wọn tó fi di òru ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi. Ìyàwó rò lọ́kàn rẹ̀ wípé kò yẹ kí ọkọ òun padà síbi tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú èdè àìyedè àti ìjà tí ń bẹ láàrin àwọn. Ó wá pinnu pé kóun kúnlẹ̀ kóun bẹ̀ pé kó má bínú sóun. Gbogbo tó ń ṣe lóru ọjọ́ náà títí ilẹ̀ fi mọ́. Bàbá Adé yarí kẹlẹ̀ pé òun ò gbẹ́bẹ̀ rẹ̀ o, òun ò fojú rẹ̀ já pé n tó ṣe kò dáa. Nígbà tí bàbá Adé fẹ́ jáde kúrò nílé láàárọ̀ ọjọ́ náà, ìyàwó rẹ̀ tún sunkún ó dì í lẹ́sẹ̀ mú. Ó bẹ̀ ẹ́ pé kó dákun kó má jẹ́ káwọn fi èdè àìyedè túká, nítorí ó tún di ọjọ́ mẹ́jọ kó tó di pé àwọn ò fojú kanra wọn. Bàbá Adé ó gbà gbogbo bó ṣe sọ tó, àfìgbà tí bàbá Adé bínú jáde nílé tó lọ. Ìkan nínú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ reluwé tí bàbá Adé ti ń ṣiṣẹ́ ni ló fi mọ́tò gbé wọn lọ síbi iṣẹ́ ńjọ́ náà. Ṣùgbọ́n nígbà tó di déédéé aago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́, wọ́n fún bàbá Adé ní lẹ́tà kan. Wọ́n sì kọ sínú lẹ́tà náà wípé ìyàwó rẹ̀ ti jáde kúrò láyé. Inú bàbá Adé bàjẹ́, ojú rẹ̀ korò, ṣùgbọ́n kò ní ohunkóhun tó lè ṣe o ju kó padà sílùú rẹ̀ lọ. Nígbà tó débẹ̀ tí wọ́n ṣe ètò ìsìnkú ìyàwó rẹ̀ tán, ló wá rántí pé ká lòun ti mọ̀ ni òun ò bá ti dáríjì ayé òun bó ṣe bẹ̀rù tó láàárọ̀ ọjọ́ náà. Ọjọ́ kìíní wọ́n pẹ̀tù sí lọ́kàn, orí ẹkún ló wà. Lọ́jọ́ kejì wọ́n tún bẹ̀ ẹ́. Nígbà tó di ọjọ́ kẹta làwọn àgbàlagbà àdúgbò sọ pé kí ló ṣẹlẹ̀. Bàbá Adé, wọ́n ló yẹ kó ṣe bí ọkùnrin, kí ni tó fẹ́ kún àtúndàbọ̀ gan. Bàbá Adé bá sọ wípé èdè àìyedè kékeré ń bẹ láàrin òun àti ìyàwó òun kó tó di pé ó jáde láyé. Ó kúnlẹ̀ pẹ̀lú omijé lójú ló bẹ̀ òun, ṣùgbọ́n òun yarí kanlẹ̀ pé òun ò gbọ́. Òun rò wípé àsìkò sì wà fóun. Ìgbà tóun bá ti padà dé ní ọ̀sẹ̀ tó ń bọ̀, àwọn máa yanjú ẹ̀ láàrin ara wọn. Òun rò pé àsìkò sì wà láti sọ fún ìyàwó òun pé òun nífẹ̀ẹ́ rẹ̀. Òun rò pé àsìkò sì kù láti fà á mọ́ra kí òun sọ pé òun ti dáríjì. Ṣùgbọ́n o, ikú ti pẹ́ àwọn níyà, kò sì ṣeé ṣe bẹ́ẹ̀ mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lóhùn, tẹ́ ń gbọ́ mi láfẹ́fẹ́, ẹ má jẹ́ kí ìpinnu kékeré kó da ìkorò ayérayé sínú ọkàn yín. Gbogbo tọ́wọ́ yín bá bà láti túnṣe lásìkò yìí ní kẹ́ ẹ túnṣe. Bashiru James Fagbamila Adisare, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ ń pè ní Gudugudu oníbàǹtí ọ̀rọ̀. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìkéwú kàwé nímọ̀ lóye kọ́kọ́ kọ́ṣẹ́ ó ń dà mí láàmú gidi gan. Ṣùgbọ́n ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n sásá bí ifá, gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mọ yún ògbé tí bẹ nínú karahun, ẹ bá ń fi làákàyè gbà, ẹ bá ń tẹ̀ sílẹ̀ síbi tó yẹ kí n tẹ̀ sí gan. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo sọ lónìí o, ẹ pinnu tí ò ní ṣàkóbá fún ọjọ́ iwájú yín o, ẹ gbé ìgbésẹ̀ tí ò ní fa ìkorò ayérayé. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ó dàbọ̀.